Ẹ kú dédé àkókò yìí o. Ìròyìn yàjóyàjó ni mo mú wá sí etígbọ̀ọ́ yín láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Báwo ni ìjọba àpapọ̀ yóò ṣe mọ ọmọ Nàìjíríà tí ìṣẹ́ ń bá fínra jùlọ? Èyí tó fẹ́ pín 20 mílíọ̀nù ọmọ Nàìjíríà fún. Nínú àlékún owó tí ìjọba àpapọ̀ Nàìjíríà pa wọlé ní ọdún 2024 yìí, wọ́n ti ṣetán láti fún 20 mílíọ̀nù ọmọ Nàìjíríà tí nǹkan kò rọgbọ fún nínú rẹ̀ kí wọ́n lè fi gbọ́ bùkátà ara wọn. Wálé Ẹdùn, mínísítà fún ètò ìṣúná lórílẹ̀‐èdè yìí, ló fi ọ̀rọ̀ náà léde l'Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 15 oṣù kẹwàá ọdún 2024 yìí. Ẹdùn sọ pé ìdá 60 àwọn èèyàn tí ìṣẹ́ ń ṣe gidi ni owó náà wà fún. Wọ́n sì tó 20 mílíọ̀nù níye. Ó ní ìjọba tún ń gbèrò àwọn ètò kan tí yóò tún ọrọ̀ ajé ṣe lọ́jọ́ 1 oṣù kẹwàá ọjọ́ yìí. Ààrẹ Tinubu kéde owó tó wọlé fún Nàìjíríà láàrin oṣù kìíní sí ìkẹfà ọdún 2024. Ó ní ó lé ní tírílíọ̀nù 9 náírà. Èyí kọjá ìlọ́po méjì tí wọ́n pa wọlé lásìkò kan náà ní ọdún 2023. Wálé Ẹdùn tẹ̀síwájú pé a máa san owó yìí tààrà sí àpò ìkówósí àwọn ìdá 60 èèyàn tí ìṣẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. A ti ṣe ètò fún ìdílé tó tó 20 mílíọ̀nù. Yóò sì máa lékún sí i. Ìjọba yóò máa sanwó náà fún wọn láìsí alágbàsan kankan. Ọ̀nà tí ìjọba ààrẹ Tinubu ń gbà ná owó tó ń wọlé láti orí epo nìyí. Wálé Ẹdùn, mínísítà ètò ìṣúná lórílẹ̀‐èdè yìí ló ṣàlàyé bẹ́ẹ̀. Ó fi kún pé ìjọba yìí ń dojú kọ iṣẹ́ ọ̀gbìn púpọ̀ àti ìpèsè nǹkan èlò. Àfojúsùn wa ni láti máa pèsè nǹkan lọ́pọ̀lọpọ̀ kí ọ̀wọ́n gógó oúnjẹ lè dínkù. À ń gbèrò pé kí oúnjẹ pọ̀ sí i kí aráàlú lè ríra, kí ìgbésí ayé sì rọrùn fún àwọn ọmọ Nàìjíríà. Bẹ́ẹ̀ ni mínísítà náà ṣe ṣàlàyé. Mílíọ̀nù 4 ìdílé ni wọ́n ti jẹ àǹfààní owó tí ìjọba àpapọ̀ fi ránṣẹ́ sí yín. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.